ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká bá ṣàna ṣe dáadáa. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ àti olùwòran wa pátápátá. Ìlú Òṣogbo òun náà ni ọkọ̀ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa òun ló gbé wa wá ní ọjọ́ tèmi. Òṣogbo ìlú aró òròkè àsálà ààrẹ òpẹta àrẹpẹta wọ́n gbà á. A wà ní àgbàlá ilé bàbá wa báyìí. Bàbá wa ti ṣe Àràbà ti ilẹ̀ Òṣogbo, bàbá wa Ifayemi Elebuibon. Àwọn ni àwa bá àwọn akọni pàtàkì nínú àṣà, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé tí a bá ń dárúkọ olóníranran àwọn èèyàn tí Ọlọ́run Elédùmarè tó ti ṣẹ́gi ọlá fún nínú ọ̀rọ̀ àṣà ní ilẹ̀ wa, bàbá wa wọ́n jẹ́ ọ̀kan pàtàkì lára wọn. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí, Adéọlámi Ọlátúnjí, ó ní orúkọ tèmi, Adéwẹ̀sìkò yín náà ni. Àyà wa ó ti bẹ́ẹ̀lẹ̀ báyìí, ó bẹ́ aré. Ǹjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, gẹ́gẹ́ bí a ti wà ní àgbàlá àwọn oríṣiríṣi ìfọ̀rọ̀wánilẹ́nuwò òun náà ni a fẹ́ mú lò báyìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ọlọ́tọ̀ ó ní tòun ọ̀tọ̀, torí ẹ̀ náà ló ṣe kọ́lé ẹ̀ lára ọ̀tọ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun ni ọ̀rọ̀ bàbá wa Ifayemi Elebuibon. Ẹ máa bá mi ká lọ. Ẹ kú dédé àsìkò yìí bàbá wa, ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé tí ń wò wá. Orúkọ tèmi ni Olóyè Ifayemi Elebuibon, Àràbà wo ìlú Òṣogbo. Ẹ ṣé púpọ̀. Ẹ̀yin gẹ́gẹ́ bí Àràbà wo ìlú Òṣogbo, a fẹ́ mọ àwọn òbí yín, a fẹ́ mọ orúkọ wọn, a fẹ́ mọ ibi tí wọ́n ti wá. Àwọn òbí mi, Bàbá Akínrìndé Àkànbí Elebuibon ni bàbá mi. Ìyá mi ni Síjúwọya Àbẹ̀jẹ́ Elebuibon. Àwọn òbí méjèèjì Òṣogbo náà ni wọ́n ti bí mi. Òṣogbo náà ni àwọn méjèèjì ti wá. Báwo ni ẹ ṣe ṣe kékeré? Ibo lẹ ti ṣe kékeré yín? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà èwe mi ìlú Òṣogbo náà ni mo ti lò. Ìgbà tí mo tó bí ọmọ 20 ọdún àbí mo bẹ̀rẹ̀ sí jáde káàkiri, ṣùgbọ́n láti ìgbà èwe kékeré Òṣogbo náà ni mo ti lò gbogbo ẹ̀. Àwọn ilé ìwé wo tàbí ká fẹ́ sọ pé ilé ẹ̀kọ́ wo lẹ lọ ní ìlú? Èmi ò ní àǹfààní láti lọ sílé ìwé. Inú ilé ni mo ti gbé kọ́ ìwé mi. Àgbélékọ̀wé, àgbélégboyè, àgbélégbìmọ̀ òun ni mo ṣe. Àwọn ètò kan wà tó ń pè ní correspondence course, fi ránṣẹ́ sí mi, fi ránṣẹ́ sí ọ. Àwọn ni mo ṣe. Inú ilé ni mo ti ń ka gbogbo ìwé mi. Inú ilé lẹ ti ka gbogbo ìwé tẹ́ ẹ kà. Bẹ́ẹ̀ni. Bàbá wa, kí ni àwọn nǹkan tó mú yín fẹ́ràn àṣà, ìṣe àti èdè Yorùbá? Ṣòkòtò ti dọ̀rẹ́ ẹ̀dí, ṣàwòrò ti dọ̀rẹ́ ìwé. Kó tó di pé wọ́n bí mi sáyé ni wọ́n ti sọ pé ọmọ kan ń bọ̀ tí jẹ́ pé yóò jẹ́ lára àwọn èèyàn tí ó máa ṣe irú nǹkan tí mò ń ṣe. Bí táwọn òyìnbó ń pè ní cultural revival. Èmi ò tí ì dáyé tí wọ́n ti sọ pé nǹkan tí màá máa ṣe ni. Àwọn òbí tó bí mi, inú àṣà àti gbogbo nǹkan wọ̀nyí la bí mi sí. Ilé wa ó jẹ́ agboolé tó ní ńlá. Ilé Olúọdẹ Atúrùkù Ọ̀wọ́ Ọ̀pẹ. Lára àwọn tó tẹ ìlú Òṣogbo ìdó, níbẹ̀ ni ìdílé wa wà. Ó jẹ́ ìdílé àṣà. Oríṣiríṣi ìjálá ọdẹ, ìyẹ̀rẹ̀ ifá, oríṣiríṣi ọdún la máa ń ṣe ńbẹ̀. Ìyá tó bí mi, bàbá tó bí, babaláwo ni, Àràbà ni. Bàbá tó tún bí mi náà, ọdẹ ni wọ́n, babaláwo ni wọ́n. Láti kékeré láti yí pọ̀ mọ́ gbogbo nǹkan wọ̀nyí. Àjogún ẹ̀ ni. Bíbí la bẹ́yìn mé ìtàn. Inú ẹ̀sìn náà bí yín sí, ibẹ̀ náà lẹ dàgbà sí. Ẹ ṣeun gan ni bàbá wa. Ǹjẹ́ ojú wo ni ẹ wá fi wo ìhà tí àwùjọ kọ sí àwọn nǹkan tó ń lọ nípa àṣà nílẹ̀ Yorùbá báyìí? Ojú láìfi ni mo fi wò ó. Ojú láìfi ni pé ọ̀pọ̀lọpọ̀ akùdé
tó bá àṣà wa lónìí, ọ̀làjú àti ẹ̀sìn ìgbàlódé ló kó bá wa. Àwọn tó ti òkèèrè wá tí wọ́n wá pé wọ́n wá là wá lójú àbí pé wọ́n mú ẹ̀sìn wá, burúkú tí wọ́n ṣe fún wa ó pọ̀ ju rere tí wọ́n ṣe lọ. Àwa tí ìbọ̀kúnnú rẹ̀ àti ìmúdó tá a dọ̀hún lásì, wọn ò jẹ́ ká bàbá tó ti fẹ́ yọra wa wọ́n tún rìn wá mọ́lẹ̀. Tí ń ṣe wá gan nìyẹn. Ó wá ń pa wá bí ọtí, ó ń ṣe wá bìnàbìnà. Àmọ́ èdè wa, àmàṣà wa, àmẹ̀sìn wa. Bàbá tó ti gbéra pé agbéra sókè òun ká tó ṣe wọ́n tún nǹkan tó ń ṣe wọ́n ojú láìfi lèmi fi wò ó. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa pẹ̀lú nǹkan táwọn èèyàn ń ṣe pẹ̀lú àṣà, àsọ èdè wa mọ́. Àwọn tó dá léèwé lẹ̀ àbí léèwé tìjọba tọmọ bá ti máa sọ fínrìnfínntìn, wọ́n ní kó sanwó. Ọmọ tó bá jẹ́ pé èdè Yorùbá ló yàn lọ́kùnkúndùn, eléyìí ọ̀mọ̀wé nù. Tí ó bá ti mọ sáyẹ́ǹsì, tí ó bá ti mọ kò mọ̀wé nù. Gbogbo irú àwọn nǹkan báwọn yìí ó ń kó àkùdé bá wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àbí bí ẹ̀yà Yorùbá a ní ìdánimọ̀ tó ń pè ní cultural identity. Àjórúkọ ìbílẹ̀ wa mọ́, àmọ́ ṣe ìṣe wa, àmọ́ hu ìwà wa. Orílẹ̀-èdè tí ò bá ti máa ṣe ìṣe tiẹ̀, ìṣe oníṣe ni ó máa ṣe, ìwà oníwà ni ó máa hù. Ìwà oníwà là ń hù, ìṣe oníṣe là ń ṣe, àṣà aláṣà là ń kọ́. Àwọ̀sọ tiwa mọ́ nísìn, aṣọ àwọn aláṣọ, orin olórin là ń kọ́, orin fálà ni wọ́n dá, orin orò ni wọ́n ń gbè. Ojú láìfi lèmi fi wò ó bó ṣe rí nù. Ẹ ṣeun bàbá wa, kẹ̀pẹ́ fún wa. Ẹni gẹ́gẹ́ bí akọni àṣà tàdé tuntun lè pè ní bóyá bí cultural ambassador, kí ni ẹ wá rò wípé ó lè jẹ́ bí àtúnṣe sírò àwọn nǹkan báyìí? Kí ni ẹ rò pé a lè ṣe tí àṣà wa tí ó fi rú gẹ́gẹ́ sí, tí ó fi rú gọ́gọ́, táwọn èèyàn tó fi nífẹ̀ẹ́ láti máa ṣe nǹkan àṣà wa gẹ́gẹ́ bí ó ti wà ní ìgbàlódé? Yorùbá náà ló máa ń pòwe, wọ́n ní bí ọ̀dẹ̀ òdùn bí ìgbẹ́ nílùú rí, bílé odò bóde òròjú, ànírọ́mọ tálíkà tí ó ròde ẹnu. Inú ilé la padà sí. N tó lè jẹ́ àtúnṣe ká padà sínú ọ̀dẹ̀dẹ̀ wa. Tọmọ bá jí láàárọ̀, èyí tí ọmọ fi máa ṣe hi mọ́mì, hi dádì, kó dọ̀bálẹ̀, ọ̀kárẹ̀ ohun àkànwó òpó yóò dáa fún ọ. Kí ọmọ ní àṣà tiwa, ìbọ̀wọ̀ fágbà, ìrẹra ẹni sílẹ̀, àṣà Yorùbá ni. Àwọn olúkálùkù orílẹ̀-èdè ni wọ́n ní bí wọ́n ti kíra wọn. Àwọn Gẹ̀ẹ́sì wọ́n lè náwọ́, èèyàn bá jẹ́ Queen Elizabeth tó bá débẹ̀ tó bá fẹ́ báyọ̀ yóò náwọ́ ni tí wọ́n nu. Tó bá lọ Japan, wọ́n tẹ orí bàbá yìí ní Japan. Ní ọ̀dọ̀ tiwa ń bì nílẹ̀ Yorùbá, Ifá ní búrúbú là yí ká, gbọ̀rọ̀gbọ̀rọ̀ là dọ̀dọ̀ bálẹ̀. Tá a bá dọ̀dọ̀ bálẹ̀, tá a bá pàgbọ́n mọ́, a máa ń ládúró ohun tí í ṣe é fún ni. Àwọn míì wọ́n máa ń lé góńgó kíra wọn ni. Àwọn alóṣòmọ́sù, abẹ̀rẹ̀mọ́tọ̀. Àwa èyí lé góńgó kíyàn nílẹ̀ Yorùbá ń bì. Obìnrin ó yí ká, ọkùnrin ó dọ̀bálẹ̀. A sì ká kún téèyàn bá jẹ́ pé ẹni tí ò mọ bá àti kíyàn dáadáa, kò tí ẹ̀ mọ̀ yàn kí. Wọ́n ka onítọ̀hún sí ẹni tí ìsọmọlúàbí, wọ́n sì kà sí onígbéraga. Nínú ẹ̀ tí Yorùbá, èmi ò sọ Jerusalem, mi ò sọ ilẹ̀ Lárúbáwá hàn. Ṣùgbọ́n nílẹ̀ tí Yorùbá, kíyàn tọ̀wọ̀tọ̀wọ̀, tàpọ́nlé, inú ẹni tá a kí náà ò dùn. Tó bá ṣe tó jù yàn náà, yóò súre fún yàn. Bẹ́ẹ̀ tí ní káwa máa ṣe ń bí inú. Báyìí là ń ṣe ń lé wa, èèwọ̀ bòmíì ni. Àwọn tí wọ́n ń lé góńgó kíra wọn,
bí ẹ ti ṣe ti ànú àwọn tí ń bọwọ́ bí ẹ ti Ọlọ́run sì rí wa kó tó dá wa kó tó fún wa ní ó fún wa lédè wa ó fún wa lásà wa èdè Ẹ̀gbá òjọ tọ̀yọ́ èdè Ọ̀yọ́ òjọ tẹ̀gbá igi kígi òjọ pẹ̀ńfẹ̀ kí wọ́n á ní ṣe táwa máa wo táwa máa garùn wo ọlọ́ọ̀lọ́lá táwa máa sọ pé ti ìtẹ́ nìkan là á máa ṣe àní ṣèṣe tiwa a lè sin Ọlọ́run ní èdè ní àṣà níṣe tiwa kí sígbà tá a bá tó lọ kọ́ Hébérù àbí tá a bá tó kọ́ Lárúbáwá láàtò pé Ọlọ́run tó dá wa lóhùn ká tó mú ètò ẹ̀mú wá láti Lárúbáwá àti ilẹ̀ Jerusalem síbí ni àwa ti wà tá à ń sìn pọ̀ Ọlọ́run ti ń dá wa lóhùn kò sí nǹkan tó yẹ agbáwọ̀ ṣòkòtò bí ò bá fún wọn lẹ́sẹ̀ yóò so wọ́n lórúnkún rẹ́gírẹ́gí lòún tẹ ní pálí láàmú sí nǹkan tó yẹ kéèyàn máa tijú nínú nǹkan tiẹ̀ orúkọ wa ká máa jẹ nínú ewì mi kan mo ní ẹ má pàṣàrẹ́ o mo ní ká jórúkọ ànábì kan kò lè fúnni ní ládá orúkọ sàmì kò lè gbéni dálùjánnà iṣẹ́ ọwọ́ oníkálukú inú ń ti kálukú kiri ìwà èèyàn ní ṣe sábà bí èèyàn kì í sì gbà téèyàn bá tó pé èmi ni Jésù olùgbàlà ẹlòmíà lóun ni Jésù ẹlòmíà lóun ni Muhammadu ó kọ tiwa ló sì tún ní ìtumọ̀ jù tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ èbó ń jẹ́ stone èbó ń jẹ́ bush èbó ń jẹ́ carpenter àwa ilé là á wò ká tó sọmọ lórúkọ àwa yìí sì jẹ́ orúkọ láìní orúkọ tí ò ní ìtumọ̀ àwa yìí jẹ́ orúkọ sì máa ń ròyìn orúkọ ẹni nìjánu ẹni ọ̀pọ̀lọpọ̀ àṣà tá a wá kó lóde òní àjẹ́ orúkọ wa mọ́ orúkọ Lárúbáwá là ń jẹ́ orúkọ Hébérù là ń jẹ́ kò sí ìdánimọ̀ mọ́ Yorùbá lélẹ́yìn tẹ́lómi ọba sọ pé agbọ́ ọgbà tí wọ́n tẹ̀ ní amọ́kọlà mọ́ sẹ́wọ̀n pé làlá mọ́ fi dáyàn mọ̀ pé ìdílé ọba lélẹ́yìn ìdílé kìíní lélẹ́ iye kan mi ni àfilà dára wa mọ̀mọ́ ó kọ tó tún yẹ ká tún máa lò àjẹmọ́ nígbà tá a kọlà ojúmọ́ tá a sì tún jẹ́ orúkọ mọ́ ó kọ Lárúbáwá là ń jẹ́ ó kọ Hébérù là ń jẹ́ à ń pa tiwa run ni kì í ṣe nǹkan tó dáa kò sí ní tó yẹ ká tijú sí ń bẹ̀ èyí wọn ìmúyàn sí ó kọ tèmi jẹ́ ńlé wa ni bí ẹ ti kì mí nídìílé wa ni àkóríkì mọ́ láyé ìgbà kan gbà táwa ń ṣe ewì lójú méjì bẹ́ẹ̀ nìkan bá fẹ́ gbéyàwó a ní ẹ bá ń pe akéwì o kákéwì o kéwì sí o bẹ́ẹ̀ nìkan bá fẹ́ sòkú wọn ní ẹ bá ń pe akéwì nínú ewì ẹ̀rọ oríkì ilé ìyá oríkì bàbá àwọn tí wọ́n wá látòkèrè náà ní gbógun ti pa èyí wọn dá ẹran oríkì kan dá kó ṣe báwa sì ti ṣe nílẹ̀ tiwa nù ó ní ìjánu ẹni ní jẹ́ ká mọ ibi tí kálukú ti ṣẹ̀ wá bí ẹ wò tẹ́ bá ń gbọ́ nínú oríkì èèyàn ẹ mọ bí ìdílé wọn ti rí ẹ mọ ìhùwàsí wọn ẹ mọ àwọn tí máa jowú nísìn ẹ ti mọ̀ tó bá ń kí Ajísọlá Òkòrèsé ọmọ ajowú yọkọ lẹ́nu àwọn ẹ ti máa bínú tó bá ń kí Olúòjé ọmọ okò méjì ọmọ àpàjá mọ̀jẹ̀ òde sí ọ lónìí jẹ́ ọ̀dọ̀la àṣẹ gbogbo nǹkan wọ̀nyí téèyàn bá ti fẹ́ yàwó tó ti mọ̀ pé Olúòjé ni ẹ ti mọ̀ pé gbàkigbà ló lè máa bínú ó sì ti mọ̀ bó ti máa ṣe ẹ tó bá jẹ́ pé Ajísọlá ni ẹ pé owú ni ẹ máa jẹ́ ẹran tí ẹ ti mọ̀ gbogbo èyí àṣẹ mọ́ àwọn ọ̀làjú tá à ń sì ń tẹ̀lé àwọn òjú àṣà tí wọ́n sílẹ̀ àwa làwa ń ṣèṣe oníṣe tá à ń hùwà oníwà. ẹ ṣe gan ẹ kú o ǹjẹ́ lákòótán bàbá wa mo fẹ́ kẹ́ ẹ gba àwọn èèyàn wa nímọ̀ràn gẹ́gẹ́ bí àwùjọ tá a wà yìí tó jẹ́ wípé ìwà ìbàjẹ́ ó ti gògò sí kí ni ìmọ̀ràn yín fún wa. ìmọ̀ràn tí màá fẹ́ fún wa gẹ́gẹ́ bí àwùjọ òun náà ni wípé
ká padà sí ẹsẹ̀ àárọ̀ wa, ká padà sí ẹsẹ̀ àárọ̀, ká máa ṣe gbogbo nǹkan tí ń jẹ́ nǹkan tìbílẹ̀ tiwa, kò sí tìjú ń bẹ̀. Báyìí là ń ṣe nílé wa, èèwọ̀ ní nílé ibòmíì tí lárúbáwá ìbá koríkì. Wọ́n ní àwọn èèyàn ní wọ́n ní àpè kí gbìrà ọmọ koríkì kọ́sàmọ́ ti koríkì bàbá mi. Tí Jerusalem tí wọ́n ìbá dọ̀bálẹ̀ kíyàn ń bẹ̀ tí a nu nílẹ̀ Jerusalem, kí ọkọ ó jí kó kí ọmọ, kí ìyàwó jí kó kí olówó orí mi ọkọ mi kó kúnlẹ̀ kó kí ọkọ rẹ̀. Ìṣe tiwa ni, àṣà tiwa ni. Ọ̀rọ̀ pé ayé ọ̀làjú la wà kò kàn. Tí gbólóhùn asọ̀ bá ń bẹ láàrin ọkọ láyà, obìnrin tó bá mú oríkì ìdílé ọkọ rẹ̀ tó bá dúró lẹ́sẹ̀ bẹ́ẹ̀dì rẹ̀ bàbá olówó orí mi ọkọ mi ọmọ kìíní ọmọ kìíní, ọ̀rọ̀ tá a sọ lánàá yóò tán. Kò sí ẹni tí ó àfẹ́ni tó bá jọ máa lè lókù tí ó gbọ́ oríkì ìdílé rẹ̀ tínú rẹ̀ ò ní rọ̀. Ẹ wo ọmọ bá ń sunkún gan, tí àwọn ìyá wa bá ń pàṣẹ tí wọ́n gbé ọmọ sẹ́yìn, dákẹ́ mọ́ sunkún mọ́, tí wọ́n mọ̀ kọrin fún pálẹ̀ mọ́ koríkì ìdílé bàbá yẹn. Ibi tí ń sunkún yẹn ni ó sì ti sùn lọ. Tí bá ti ń gbọ́ oríkì, tí ń gbọ́ kíní, ara rẹ̀ ó sì balẹ̀. Àṣe gbogbo èyí nìmọ̀, àwa ń lu worowóró sétí ọmọ bọ́mọ bá ti ń sunkún, a máa lu worowóró fún, a máa ṣe píní. Gbogbo yìí ló yẹ ká padà sí, ká máa jẹ oúnjẹ ìbílẹ̀ wa, ká máa wọ aṣọ ìbílẹ̀ wa. Èèyàn tijú rẹ̀ tí wọ́n bá jẹ́ pé kéèyàn ó sokùn márùn kó dìbọ̀wọ́ kó dìṣẹ̀ bí ọ̀dọ̀ tí wọ́n ti rí nù. Ilẹ̀ olóoru nílẹ̀ tiwa ń bì. Ká wá pé dandan bàbá wa tí ìbọn ká tí ìdá nǹkan borí àti bí wọ́n báyìí là ń ṣe nílé wa, èèwọ̀ ni níbòmí. Báwa tí ṣe ń bì ní wọ́n ìmúyàn sí. Gbogbo nǹkan wọ̀nyí ni ká padà sí, ká padà sínú ọ̀dẹ̀dẹ̀ wa, ká bẹ̀rẹ̀ láti inú ọ̀dẹ̀. Torí kọ̀rọ̀lú nílùú tí bàjẹ́, gbogbo ìbàjẹ́ tó dé lóde inú ilé ló ti lọ. Ká sì jẹ́ olóòótọ́ gẹ́gẹ́ bí ẹ̀yà Yorùbá. Ọmọlúàbí, ẹ lè rí ọmọlúàbí kó máa sọ̀rọ̀ tí ò da níta, kó máa pariwo, kó máa eléyìí sọ ọmọlúàbí. Àbí ká máa búyàn, ká máa níta àmọ́ Yorùbá mọ́ tí wọ́n fi pé Yorùbá lélẹ̀. Ìwà ọmọlúàbí ni, ọmọlúàbí ni o. Ọmọlúàbí kì í sì wàhù, ọmọ inú ọgbà kì í ti sú yọ. Ìwà tá a gbọ́dọ̀ gbé wọ̀ bí ẹ̀wù, ká lóòótọ́, ká máa fún, ká sì ní ìbẹ̀rù pé ẹnìkan ń bẹ tí ó bi wá léèrè gbogbo ohun tá a bá ṣe. Eléyìí yóò jẹ́ ká lè máa ká bá yàn dá nǹkan pọ̀, ká má dá wọn lẹ́kùn bàbá ń fún lágbájá. Tí ọmọ Yorùbá mọ̀ nù. Gbogbo wa wọ́n dẹ̀rẹ̀dẹ̀ tí ò ṣe kì í ṣe ti Yorùbá. Tá a bá ti padà sí gbogbo orú àwọn nǹkan wọ̀nyí yóò rọ̀ wá lọ́rùn. Ìgbésí ayé wa ó dáa. Àwa náà là á jẹ gbádùn rẹ̀. Torí pé bóde òdùn bóde òrojú, ẹni rọ́mọ tálíkà tí ó ròde ẹnu ó sì jẹ́nu. Ẹ ṣé gan-an. Kẹ́ pé fún wa kí tẹ̀lé yìí pẹ́. Ẹ bá wa dárúkọ yín fáwọn ará ilé lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Àràbà Ifayemi Elebuibon, Àràbà wo ìlú Òṣogbo. Ẹ ṣé púpọ̀, àdúpẹ́, a máa rí yín bá. Àgbà báyìí òun náà là ń bá àgbà. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn láti ẹnu bàbá wa Ifayemi Elebuibon tí wọ́n jẹ́ Àràbà wo ilẹ̀ Òṣogbo pátápátá. Ọmọ yín olólùfẹ́ yín tí ó ti ń fọ̀rọ̀ jomi toro pẹ̀lú bàbá wa látàárọ̀, Adéọlá mi Ọlátúnjí náà ní Adéwẹ̀sì yín láti iléeṣẹ́ wa, iléeṣẹ́ yín, ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa, ẹ ṣé tí ẹ̀ ń wò wá. Ó dìgbà kan náà. Náà ṣeun mo dúpẹ́ o. Yes sir. Olóòótọ́ abẹ́rẹ́ ayé báyìí. Olóòótọ́ ní kú sípò ká abẹ́rẹ́ nǹkan. Ìṣẹ̀dálẹ̀